5 million naira ò lè san. Ilé san. Mo salary tí mo gbà mi iṣẹ́ tí mo ṣe yìí náà. Iṣẹ́ wo la fẹ́ bá wọn ṣe? Tí bá tún parọ́ pé wá fún nǹkan mi ni wọ́n pa àmà tata. Abiyamọ ò ní dẹ́kun ọmọ rẹ̀ kọ́ mọ́ta ti wèrè. Èṣù láàlú o. Ẹ bọ́ pé ní má dá sọ́rọ̀ rẹ. Bẹ́ẹ̀ mo sì bí fún yín o. Wípé kí ni bàbá? Kí ló fẹ́ ṣe? A fẹ́ jí ọgbẹ́ o. Wọ́n ní jí ọgbẹ́ o. Abẹ́yẹ̀ sí tọkùnrin sí ilẹ̀ kan gbọ́n ní. Tọmọ ya àtọmọ́kọ ni ọ̀nì nítorí ó lálẹ́ gbò. Ó gbé mu ni. Báwo ló ṣe jẹ́? Ṣé o mú mi ṣeré ni? Wọ́n ní ọmọ ìgbà jẹ́wọ́jẹ́wọ́ lórí òtí ìgbà jẹ́wọ́jẹ́wọ́ lọ́rẹ́. Wọ́n ní ọmọ kọ̀bọ̀rọ̀ lóṣùn ọkọ̀bọ̀rọ̀ lóṣùn. Wọ́n ní ọmọ náà faṣọ kókó sóòbù sáàrin ẹni ọba ṣe rí òní bá wọn gbé ayé mọ́. Wo oúnjẹ tó gbé kalẹ̀. Ẹ dúró, ìyẹn ọmọ yín. Òun lọ jẹ. Ẹ kílé tí ò wá kú. Kò lè kú. Kí ni ọmọ ẹranko rẹ jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn títí ṣe ní bẹ́ńkì sọ́lọ́dẹ? Fẹ́ẹ̀rí a máa jó mi lára bí iná. Bẹ́ẹ̀ sì ni ìfẹ́ẹ̀rí a máa mú mi lótùtù lójò. Ẹ jẹ́ kó jórí tí màá bí tí ó bá mi kalẹ̀. Ẹ bá bí ìwọ̀n kan. Ẹ ló fi Ọlọ́run lọ́jọ́ ní òní jẹ́ kémi bí wù rẹ̀. Kí ló dé? Òòsà lọ́run kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ojú ọ̀dà. Ebó ìta ni wọ́n ti ń jẹ tiẹ̀, inú lèmi ti ń jẹ tèmi, ní ti bá bá lọ sí ìmọ̀ ọmọ dání, ibẹ̀ mo lọ. Ń gbọ́ o, kí ló ń ẹbọ, kí ló ń. Fádàrà ọmọ rẹ kékeré. Fádàrà àti ọ̀gbọ́n kan.